ọjọ́ ojúde ọba ó jẹ́ ọjọ́ kẹta tí a bá ti kí ọdún iléyá. And it's an event where the sons and daughters of the Ijebus, all and sundries all over the world, come together and converge at the palace of the monarch to pay homage. Ojude Day is the most important day to the Ijebus. It's a day that brings all from far and wide together in one place. Kúrakúra dòdò ń dá wà, ọmọ bóregún là ṣìṣọ́, ọmọ ṣìwọ́ṣìwọ́ là ṣòwò, báàrẹ̀ gbọ́ aṣọ ìbọ̀ọ̀lẹ̀ là rí, báàrẹ̀ ní gbẹ́kẹ̀lé àti pamọ́ṣẹ́ ẹni, ọmọ onílé ńlá olóko ńlá, ọmọ onílé ńlá tí ń gbòdè lẹ́rù, ọmọ àbàtàbútà àlejò tó ń ṣeré dàrúdàrú. Ìjẹ̀bú!